ní sáláyè má kí gbogbo Ìlọrin pé a kú aráfẹ́rakù tìyá wa Alhaja Rukayya bá a ti mú olúwa sí ìyá tí wákà rẹ̀ ń bá tírà mu wákà rẹ̀ ń bá Al-Qur'ani mu abáwá Islam tẹ́ ń bá mú wákà yàmù lẹ́yọ kọ̀ọ̀kan kí n tó bọ́ bẹ́ẹ̀ Alhaja Hidaya ayọ̀láìwọlé Abdulsalam al-Imam Khadija nuni Hidaya ọlọ́run ọba wa rọ lójú gbogbo bí ìyá ni bá ń lọ ẹ̀rí Hidaya lẹ́yìn ẹ̀ ń tẹ̀lé nǹkan kíní nínú àwọn wákàrí lẹ́yọ kọ̀ọ̀kan tẹ̀ ń bá mu. mo ti mọ̀ pé ẹ ti ha. ó ní aláwòdì ẹni ọwà ayé mọ́wọ́. aláwòdì ẹni ọwà ayé mọ́wọ́. aláwòdì ẹni ọwà ayé aláwòdì ẹni ọwà ayé tí gbé ní gẹ́gẹ́ tí ó jẹyàn mọ́lẹ̀ ayé tí fàyàn sókè tí ó sọyàn lẹ̀ ọ̀rọ̀ ni ayé tí gbé máa ká lọ́rọ̀ tí ó padà sẹ́yìn. Àfáà Islam ọ̀kanu bẹ́ẹ̀ bá wá wọ Al-Qur'ani ẹ wà ara yà tó sì déédéé wákà yà bá tún lọ sí. ó tún wá ní nínú àwọn wákà yà hùn bẹ́ẹ̀ bá tún wá ń gbọ́ mi ó ní kí lọ́lá fẹ́ràn bí ó ṣe ká dúpẹ́ kí lọ́lá fẹ́ràn bí ó ṣe ká dúpẹ́ ó ní èrè rígùn dá ẹ wo kàdára kí lọ́lá fẹ́ràn bí ó ṣe ká dúpẹ́ ẹwẹ́ ni ó lójú tí ó rí náà kí lọ́lá fẹ́ràn bí ó ṣe ká dúpẹ́ ẹwẹ́ ni ó létí tí ó gbọ́rọ̀ lọ́rọ̀ nífà ẹwẹ́ ni ó lọ́wọ́ tí ó wúlò láfẹ́ràn bí ó ṣe ká dúpẹ́ ẹwẹ́ ni ó lẹ́sẹ̀ tí ó sì rìn lọ lábẹ́rẹ́ tọrọrọ tó dẹrù sẹ́yìn. àfáà Islam ẹ wele yìí na bẹ́ẹ̀ bá tún wà ní Kùránì ẹ tún rí tọjọ àfáà Islam ẹ tún rí tó tún bá mu ó ní kọsọ ọmọ Ádámà tó lè láyé gbó. 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 bó lówó ó padà fílẹ̀. kọsọ ọmọ Ádámà tó lè láyé gbó. bílé ti dá tó ó padà kú o. kọsọ ọmọ Ádámà tó lè láyé gbó. yókù wọ nìkan nínú sáré. kọsọ ọmọ Ádámà tó lè láyé gbó. àbáyọ̀ Islam ẹ tún wò yíò náà ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ ń bá ń wo wákà yá nílẹ̀ ọkọ̀ kan ó tún wá ní ẹ̀yìn alálàájì ẹ farabalẹ̀ ẹgbọ́ ti yín náà ẹ má bá adé ànábì ìṣẹ́kíṣẹ́ ẹ má bá adé ànábì ìṣẹ́kíṣẹ́ ajẹ́tùmọ̀ bí ẹ má bá adé ànábì ìṣẹ́kíṣẹ́ wọ́n tẹ̀sẹ̀ dé ànábì ìṣẹ́kíṣẹ́ ẹ̀rọ owó ẹ̀rọ wàhálà ẹ má bá adé ànábì ìṣẹ́kíṣẹ́ ẹ má bá adé ànábì ìṣẹ́kíṣẹ́ ẹ má bá adé ànábì wọlé kílé ẹ má bá adé ànábì wọlé kílé ẹ má bá adé ànábì wọlé kílé. ọ̀kan tó nù. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin allahumma salli ala sayyidina muhammadin wa ala ahlihi wa ashabihi wa sallim. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا من الخير فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك فإنه لا يذل من واليت ولا يعز من هاديت تباركت ربنا وتعاليت فلك الحمد على ما قضيت قلوا adúpẹ́ ayin ìwọ Ọlọ́run ọba tó dá gbogbo nǹkan pátápátá ọba tó ṣe pé ẹ̀dá mọ bí òun mọ ẹnìkan mọ bí Ọlọ́run mọ ẹ̀dá mọ bí agbára àwọn mọ gbogbo ayé pátá lágbára Ọlọ́run ká Ọlọ́run náà adúpẹ́ fún wọn púpọ̀ ayin ìwọ Ọlọ́run Ọlọ́run bá wa ṣèkẹ́ṣègẹ̀ fòjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam
àtàwọn ìyàwó àtàwọn ọmọ àtàwọn sàhábà àtàwọn almuhajirun àtàwọn ansar àtàwọn tó bá nàbì dààmú lórí bí ìsìláàmù ti dà fún wa lónìí ọlọ́run bá wa kẹ́ wọn papọ̀ mọ́ nàbì Muhammad آمين ọlọ́run bá wa kẹ́ àlùfáà àgbà sheikh tajul adabi rahimahullah ọlọ́run bá wa kẹ́ bàbá wa làájí àgbà ní Mọ̀sìngbà رحمه الله تعالى ọlọ́run bá wa kẹ́ bàbá wa oníwàásí àgbáyé رحمه الله تعالى olúwa wa bá wa kẹ́ bàbá lágbàjì bá wa kẹ́ bàbá lágége آمين ọlọ́run wa bá wa kẹ́ àgbárígìdòmà آمين bá wa kẹ́ bàbá wa mahíyà آمين ọlọ́run wa bá wa kẹ́ bàbá wa nílé abíkan آمين olúwa wa bá wa kẹ́ àfa alẹ́ ẹ̀gbá آمين ọlọ́run bá wa kẹ́ bàbá ń kọ̀rọ̀ آمين ọlọ́run bá wa kẹ́ bàbá ń bání آمين ọlọ́run bá wa kẹ́ bàbá wa Musa Adélọ́dún ní káàfà lájíkòbí آمين ọlọ́run bá wa kẹ́ bàbá wa Alfa Alágbò آمين ọlọ́run bá wa kẹ́ bàbá wa Lẹ̀bí Kíjìpá آمين àwọn àáfàá pọ̀ ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn bá a ti ń pé ọkẹ́ wọn ni àwọn ọmọ kéwu wọn tó ti tún lọ náà kọ́dọ̀ ọmọ wọn tó lọ ọlọ́run bá wa kẹ́ wọn. آمين àwọn ọmọ ìyá wa tó ń bẹ nítẹ́ lọ́tún lọ́sì àwọn tá a ṣe sílé tá a ṣiṣẹ́ ń kùnlé àwọn tá a ti ha àwọn tá a ti fi wọ́n mọ́lé ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn آمين ọlọ́run bá wa yááfì wọn آمين bá a forí ẹ̀ṣẹ̀ wọn jìn wọ́n آمين wọ́n bẹ̀yìn wọn jẹ́ ọlọ́run آمين wọ́n là jẹ́ kan ṣoṣo rí ọlọ́run آمين ọlọ́run الله bá wa tọ́jú bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin آمين wọ́n fi nǹkan kan sí wọn ọlọ́run dákun jẹ́ ẹ̀mí àlàáfíà àwọn jógún jẹ̀mí tí wọ́n ó lò lọ آمين àlékún àlàáfíà ara gbogbo ògbà máa bá wa ṣe fún bàbá wa ọba Ìlọrin آمين báyìí náà la tún tọrọ fún gbogbo àwọn tó ṣe pé aláàánú ni wọ́n a sì máa ṣàánú ọlọ́run bá wa ṣàánú wọn آمين ọlá Qur'anul Azim آمين olúwa wa الله àtúndúpẹ́ lọ́wọ́ rẹ àtúnyìn ìwọ ọlọ́run pa tún wà nù pé a tún sọ̀rọ̀ lónìí adájọ́ ń jẹjọ ọjọ́ tá a dá ní ọjọ́ àìmọ̀ wọn ara ni ọlọ́run sì gbà fún wa àìtúnbẹ ní ìlú ni الحمد لله ọlọ́run lọ́mọ ẹni tó ṣe pé bá a ti dájọ́ ń jẹjọ làwọn náà dájọ́ wọ́n bẹnu lẹ́lẹ̀ báyìí ọlọ́run o adúpẹ́ fún ọ الحمد لله akí bàbá wa Fíolú ọlọ́run bá wa pẹ̀lú yín bàbá آمين gbogbo ohun tí bàbá Fíolú bá ń fẹ́ ìwọ ọlọ́run dákun máa bá wa ṣe fún wọn آمين inú àwọn èyí tó ti ṣe lèyí tá a wà ń bẹ̀ yìí má jẹ́ ó bàjẹ́ láéláé má sì jẹ́ ó jóná آمين àti gbogbo ibi tó kù àtàdáwọ́lé bàbá Fíolú àtàdọ́kànlé bàbá Fíolú ọlọ́run jẹ́ ó máa já sí àbáyọrí dáadáa آمين báyìí náà la ṣàdúrà fún bàbá wa ìmàmú àgbà gbogbo ìlú Ìlọrin ọlọ́run bá wa pẹ̀lú yín o آمين ọlọ́run bá wa ṣamọ̀nà yín o آمين báyìí náà la ṣàdúrà fún bàbá wa nílé àjára a ṣàdúrà fún bàbá wa ọba àwọn àfáà bàbá wa Sẹ́ríkì Màlàmí bàbá wa Àlíàgàn báyìí náà la ṣàdúrà fún gbogbo ojúlé kọ̀ọ̀kan táwọn àlùfáà wà láì yọ ẹnìkan lẹ̀ bàbá wa Mọ̀kádàmù àgbà fún gbogbo ìlú Ìlọrin àtàgbègbè ẹ̀ bàbá wa Dáńbọ̀rọ̀ nínú ni ọlọ́run máa bá wa pẹ̀lú yín آمين àlékún àlàáfíà ara gbogbo àgbà ọlọ́run kó máa ṣe fún yín آمين gbogbo ìgbà tẹ́ ń bá ń tẹ́ ń ronú kẹ́kẹ́ báyìí ntọ́kàn yín bá ti lọ ọbẹ̀ ọlọ́run máa máa ṣe fún yín آمين la ilaha illallah. آمين So I'm Benny Diamond 88.7 your shining supreme station. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa gbé ètò Asahabul Janna ọlọ́run bá wa san yín lẹ́san olóore آمين ọlọ́run bá wa dúpẹ́ fún yín آمين gbogbo ẹ̀yin ìyá wa lókè lè rúnlé ọmọ òsè mọ́ni alájà wọn yé pọ̀nù ìyá wa nílé kan nílé kútu ọlọ́run bá wa dúró tì yín ìyá wa nílé aláyé ọlọ́run bá wa dúró tì yín آمين gbogbo ẹ̀yin àgbàlagbà nídìí ìsìn ọlọ́run bá wa pẹ̀lú yín آمين ẹ̀yin tẹ́ ń gbọ́ nínú ilé ẹ̀yin tẹ́ ń gbọ́ nínú mọ́tò ẹ̀yin tẹ́ ń gbọ́ nínú márúwá ẹ̀yin tẹ́ ń gbọ́ nínú ilé epo gbogbo ilé epo tẹ́ ẹ̀ ti ń gbọ́ gbogbo yín ọlọ́run bá wa san yín lẹ́san olóore آمين la ilaha illallah. آمين ní sáláyè má kí gbogbo Ìlọrin pé a kú aráfẹ́rakù tìyá wa Alhaja Rukayya bá a ti mú olúwa sí ìyá tí wákà rẹ̀ ń bá tírà mu wákà rẹ̀ ń bá alukurani mu àfàyẹ̀wò islam kí n tó bọ́ bẹ́ẹ̀ ẹ sálámà sílé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته ohun àfa àwàlẹ̀ gbọ́ ni Sheikh Ibrahim Hanbali al-Imam Guniya
apá náà kásẹ̀gì ẹwà Islam Zainul Abidin Al-Adabi afáwọn ọlọ́run jẹ́ àárín yín pẹ́ ẹ̀tún ẹ̀yá yìí lónìí gan o kí ló dé ẹ fáyìn gan lónìí ẹ wòye síbẹ̀ náà wọ́n dà pé ẹ kọjá ń ta àwọn alájàgbà. gbogbo náà ibi tẹ́mi ń sùn náà. abájọ àtẹ̀gbọ́n àlùbáríkà àwọn alájàgbà tó wá. bẹ́ẹ̀ bá ti fi. bó ti fẹ́ sí yín wọ́n á fẹ́ sẹ́yìn náà. bẹ́ẹ̀ ni bí ṣe máa ṣe. ẹ wá fáyìn ọlọmọsà kẹ́ alájàgbà. ọlọ́ni ẹ fi èsì lónìí bí ṣe máa ní jojúmọ́ náà ẹ fi èsì ni. mo fi èsì lónìí ọlọmọsà bá wa kẹ́ alájàgbà àtàwọn tó bí wọn ọlọ́mọba kálá alájàgbà àtàwọn ọmọ wọn tó ti lọ ọlọ́mọba wa kálá alájàgbà àtàwọn ọmọ kéwù wọn àṣàdúrà fàgbà òun là kọ́kọ́ àdúrà àtàwọn gbogbo tí ń bá jáde bí àlàyé àkọ́kọ́ àdúrà tí ẹ kọ́ sí ni Sheikh Tajul Adabi bàbá la bàbá gbogbo àdàbíyà ní ti kéwù ni ọlọ́mọba wa kẹ́ wọn Al-Qur'anul Azim afáwẹ̀ wa Islam à ń kẹ́dùn ìyá wa Alhaja Rukayya bá àti olúwa sí aya Suleiman àtàwọn àti Suleimana ọlọ́mọsà kẹ́ wọn papọ̀ afáwẹ̀ wa Islam tẹ́ ń bá mú wákàyàmù lẹ́yọ kọ̀ọ̀kan kí n tó bọ́ bẹ́ẹ̀ Alhaja Hidaya aya Ọláyíwọlá Abdulsalam al-Imam Khadija nuni Hidaya ọlọ́run ọba wa rọ ọ lójú gbogbo bí ìyá ni bá ń lọ ẹ rí Hidaya lẹ́yìn ẹ̀ ń tẹ̀lé nǹkan kíní ó mo kí Alhaja Hidaya púpọ̀ Alhaja Khadija Hidaya tọ́ mo bá ọbẹ̀ ọlọ́run má jẹ́ ìyá wa bá tí mo lọ́wọ́ sí má jẹ́ ònira fún ọ mo bá Alhaja Hidaya bẹ̀ lọ́hùn ẹ̀yìn ìyá wa bá tí mo lọ́wọ́ sí ó dákun ọlọ́run má jẹ́ ó já padà sí ibú fún ọ. ọmọ adáma sí mọ̀rọ̀ sọ wọ́n ni ìjọ tí ìyá ni ti kú ìjọ náà ní gbogbo kíní rẹ̀ tí ó ṣe mọ́ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ fún ọ láyé Al-Qur'anul Azim ọlọ́run bá wa kẹ́yà bá wa gẹ̀yà gbogbo olólùfẹ́ ìyá wa bá tí mo lọ́wọ́ sí gbogbo bí yóò tẹ́lẹ̀ wa akínyìn ẹ̀kú ara fẹ́ra kù gbogbo ẹni tó ṣe pé kò lè má gbọ́ wákàyà ní bíi tèmi ọlọ́mọsàbáwa kẹ́yà náà akí gbogbo wa àkú ara fẹ́ra kù akí bàbá wa lọ́la wa bá lù lọ́rin ẹ̀kú ara fẹ́ra kù ọ̀kan nú àwọn amúlùdùn wa nílọrin. olówó lọ́wọ́ ó sì wẹ́ẹ́ ẹ máa gbọ́ ni ó ní ẹnu àwọn wákàrí lẹ́yọ̀ kọ̀ọ̀kan tẹ́ ń bá mu. mo ti mọ̀ pé ẹ ti ha. ó ní aláwòdì ẹni ọwà ayé mọ́wọ́. aláwòdì ẹni ọwà ayé mọ́wọ́. aláwòdì ẹni ọwà ayé aláwòdì ẹni ọwà ayé tí gbé ní gẹ́gẹ́ tí ó jàyàn mọ́lẹ̀ ayé tí fàyàn sókè tí ó sọ̀yàn hánlẹ̀ ọ̀rọ̀ ni ayé tí gbé máa ká lọ́rọ̀ tí ó padà sẹ́yìn. Afáyọ̀sílám ọ̀kanu bẹ́ẹ̀ bá wá wọ Al-Qur'ani ẹ wà ara yà tó sì déédéé wákàyà abátúlùwà sí ó tún wá ní nínú àwọn wákàyà hùn bẹ́ẹ̀ bá tún wá ń gbọ́ mi ó ní kí ló láfẹ́ràn bí ó ṣe ká dúpẹ́ kí ló láfẹ́ràn bí ó ṣe ká dúpẹ́ ó ní èrè rígùn dá ẹ wo kàdára kí ló láfẹ́ràn bí ó ṣe ká dúpẹ́ ẹwẹ́ ni ó lójú tí ó rí náà kí ló láfẹ́ràn bí ó ṣe ká dúpẹ́ ẹwẹ́ ni ó létí tí ó gbọ́rọ̀ lọ́rọ̀ nífà ẹwẹ́ ni ó lọ́wọ́ tí ó wúlò láfẹ́ràn bí ó ṣe ká dúpẹ́ ẹwẹ́ ni ó lẹ́sẹ̀ tí ó sì rìn lọ lábẹ́rẹ́ tó dẹrù sẹ́yìn. Afáyọ̀sílám ẹwẹ́lẹ́ yìí náà bẹ́ẹ̀ bá tún wà ní Kùránì ẹ̀ tún rí tọ́jọ́ Afáyọ̀sílám ẹ̀ tún rí tó tún bá mú ó ní kọ́sọ́ Ádámà tó lè láyé gbó. 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 bó lówó ó padà fílẹ̀. kọ́sọ́ Ádámà tó lè láyé gbó. bílé ti dá tó ó padà kú o. kọ́sọ́ Ádámà tó lè láyé gbó. yókù wọ nìkan nínú sàré. kọ́sọ́ Ádámà tó lè láyé gbó. Afáyọ̀sílám ẹ tún wò yíò náà ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ ń bá ń wo wákàyà nílẹ̀ ọkọ̀ kan ó tún wá ní ẹ̀yìn alálàájì ẹ farabalẹ̀
ẹgbọ́ ti yín náà. ẹ má bá dé ànábì ṣiṣẹ́kíṣẹ́. ẹ má fàdí ànábì ṣiṣẹ́kíṣẹ́. ajẹ́tùmọ̀ bí ẹ má bá dé ànábì ṣiṣẹ́kíṣẹ́. wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ni. fàdí ànábì ṣiṣẹ́kíṣẹ́. ẹ̀rọ nu owó ẹ̀rọ wàhálà. ẹ má fàdí ànábì ṣiṣẹ́kíṣẹ́. ẹ má bá dé ànábì ṣiṣẹ́kíṣẹ́. ẹ má fàdí ànábì wọlé kílé. ẹ má bá dé ànábì wọlé kílé. ẹ má fàdí ànábì wọlé kílé. ọ̀kan tún nù inú wákàyà ni ṣe ń gbọ́ bí ìtí múlẹ̀ ìgbọ̀gán bẹ́ẹ̀ bá tún wá wà lùkùránì. àwọn tí mo gbọ́ ọ̀gá ti mọ̀ pé bẹ́ẹ̀ bó ti rí náà nù. bẹ́ẹ̀ bá tún wá wà lùkùránì ẹ̀ tún bá ń bẹ́. wà ń bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ké àdìsí ànẹ́bí ẹ̀ẹ́rì kan tó jọ wákàyà. ẹ má jẹ́ àgbọ̀ lásán fa wá sí ni ẹni tí wọ́n ń wí bẹ́ẹ̀ lọ́dẹ ni wọ́n gbé mọ́lẹ̀. ẹ tún gbọ́ ni ó ní àbùkù jọkàn tí ó kàn kó wa àbùkù jọkàn tí ó kàn kó wa àbùkù jọkàn tí ó kàn kágbé ní ìdàgbàlá ká padà sẹ́yìn. ẹ̀yin elégbè mi ẹgbẹ́ hùn ókè. ẹ̀yin elégbè yẹn ti gbóhùn lókè. ó rí farabalẹ̀ ẹ̀yin ọ̀yá yìí. ó ní àbùkù jọkàn tí ó nígbà tó ní ẹ̀yin elégbè yẹn ti gbóhùn lókè àbùkù jọkàn tí ó kàn kó wa kágbé ní ìdàgbàlá ká padà sẹ́yìn. àbùkù jọkàn tí ó kàn kó wa kágbé ní dé tẹ́tàn ká padà sẹ́yìn. àbùkù jọkàn tí ó kàn kó wa. afẹ́wọ̀ islam sábùkù yóò kàn kálukú àbí oníkan. ẹ wá wò gbọ́ Ọlọ́run ibi ìyàwó ni o yóò wá darí wọn lọ bí yín pé ẹ yọmọ níwọ̀n. ẹ yọmọ níwọ̀n ẹgbọ́ bí ìyá ni bá bẹ bí bá tó lọ́wọ́ sí bá bẹ bí ìyàwó yóò wá gbé wákàrú yìí ń bọ̀ pé ẹ yọmọ níwọ̀n o gbogbo ẹ̀ ń tí tán ni. gbogbo àwọn tí ìyá yìí náà wá bá bí wọ́n ti ṣe é nù àwọn làbẹ́kà àwọn adébímpé àwọn dòdò ọba wákà àwọn ahamadu ní pàkátà. la ilaha illallah muhammadu rasulullah. wọ́n ní bóun bá tiẹ̀ dìbò kan ní tọ̀ wọ́n ní òsìrí náà wọ́n ní ẹ bá wọn wò sí kànga mi tóun ti fẹ́ jó. afẹ́wà islam bá a tún mọ lówó sí àwọn wákà kan bẹ tí wọ́n ti dá àṣẹ ńjọ́ náà ọ wà láfi wákà kalẹ̀ ni wọ́n á wúlò nísìn ìgbà ilé àdúrà ni ẹja kò lè jọ náà. kò lè ń jọ náà àfáwẹ̀ wà sílámù ayé ń bẹ lẹ́kùn kan kò lè ń jọ náà. lílá filẹ̀ mọ́. náà ni ẹja ké lákàtí ìjàkùnlẹ̀ mà tọ́ dára béèyàn jẹjà yìí ọmọ kúlù wà láwù ẹ̀wọ̀n kan ẹ̀wọ̀n kan. ìbẹ̀rù Ọlọ́run ló kù fún kó wá Ọlọ́run kẹyà yìí. Ọlọ́run kẹ alájà rùkà yẹn. ẹ̀yin tẹ́ ẹ bá kú ń bẹ lónìí ẹ dákun ẹ já sọ̀rọ̀ rẹ lẹ́nu. la ilaha illallah. ìyá ọ̀nà dìtà nù. ọ̀rọ̀ ẹ̀ lánàá tí yìí o. ọ̀rọ̀ ẹ̀ lánàá tí yìí. ọ̀rọ̀ bá ti molúwa sí lánàá tí yìí o. bọ́ọ̀ bá sì kọ̀kọ́ kú kọ wọ́n kọ́ lẹ́yìn rẹ. bọ́ọ̀ bá sì sọ̀sọ́ kú sọ wọ́n sọ lẹ́yìn rẹ. ọlọ́lọ́bọ̀lọ́ ti ṣe é nìsí àwọn ọ̀rọ̀ tó sọ rèé o. àwọn ọ̀rọ̀ ẹ̀rín gan. wọn ní ìbọyọ̀ náà ń lù lọ́wọ́ nísìnyí. bọ́ọ̀ bá sì da àdúgbò rú tẹ́yìn ọ̀rọ̀ tẹ́ sọ nísìnyí wẹ́rẹ́ wọn àfáwọ̀ yẹ wàsílámù wípé náà nù bọ́yọ̀ lọ́wọ́ sì ń lù lọ́wọ́ gbẹ̀dá nìkan kò bọ́yà kọ́ ọlọ́run lù lọ́wọ́ ni. wọ́n ní torí kí ni ọgbọ́n tó wí ni. wọn náà gbọ́n tó sọ kalẹ̀. ọgbọ́n tó sọ kalẹ̀ ni. àfọ̀n wáàsí màyí tó bá ṣe nu wáàsí. tí òfin ní di pé wọ́n mọ̀ pé ọlọ́run ń lù ọ lọ́wọ́. wọ́n mọ̀ pé ọlọ́run ń nà yín lọ́wọ́. orí ntọ́ ń bá ń wí lẹ́nu náà lé ohun ọlọ́run náà lòun èèyàn. ọlọ́run o ọlọ́mọsà kẹ́ alájà bá tún olúwa sí. àmín ọlọ́mọsà kẹ́ alájà bá tún olúwa sí. àmín àwọn tó ti lọ bẹ́ẹ̀ náà bá wa kẹ́ wọn. ìyá wa afúnṣe ń sèse. ọlọ́mọsà kẹ́ afúnṣe ń sèse náà. àfa ilé òkè lọ́mọdá. àfa làwọn méjèèjì bá tún olúwa sí. àfa alájà wa afúnṣe ń sèse. àfa wọ́n jọ lògbà náà ni. wọ́n jọ lògbà ni. Allahu akbar kabira. tó bá tó wá di pé wọ́n dákọ̀ àwọn àfa wọ́n máa dákọ̀ wọn. ọ̀gbọ́ni ó ní kọ̀sọ́ mádàmá tó lè láyé gbó kọ̀sọ́ mádàmá tó lè láyé gbó. bàbá má sì gbá mọ ló máa kéwú mọ ló ní mà púpọ̀. kọ̀sọ́ mádàmá tó lè láyé gbó. wọ́n ṣe gẹ́gẹ́ wọ́n rí mi màmá lẹ̀ kọ̀sọ́ mádàmá tó lè láyé gbó. bàbá lágége ṣéwù Adam ó ti kọ̀sọ́ mádàmá tó lè láyé gbó. mọ ló máa kéwú mọ ló ṣe wù ìláfí. kọ̀sọ́ mádàmá tó lè láyé gbó. wọ́n ṣe gẹ́gẹ́ wọ́n rí mi lótò wọn náà ti àgbárí gidoma àfa àwọn làgbárí gidoma. La ilaha illa. Sabilul manaya gayatun fi hayatina. orin tiẹ̀ náà. Tazawwad fa inna al-mawta ya'tika baghtatan. La ilaha illallah. bàbá ni a máa tó orin àwọnú wákà bá àti molúwa sí àbá níwọ̀. àwọ̀ ìyá tí kàbàgìtà. ẹ wo orú tó dé yìí nísìnyí lóòótọ́ ìyá wọ́n rí i lò
ìyá yẹn rí i lò ọlọ́run fi àlùbáríkà sọ̀rọ̀ ọba àti olúwa sí púpọ̀ ọmọ rẹ̀ àfa ọmọ rẹ̀ àfa ọmọ rẹ̀ àfa. níbi ọ̀rọ̀ wọn wákà àwọn ètò kan fẹ́ràn àwọn àfa. kò tún wá fi ọkọ ẹ̀ pamọ́ sọmọ pé ọmọ fọkọ tiẹ̀ pamọ́ ni èyí fẹ́ kí wọ́n mọ ọkọ rẹ̀ èmi ajaru kí aya Sulemana yóò tún wá fà èmi ajaru kí aya Sulemana bí wọn náà bá fẹ́ kọ́ da kọ́ tó tiẹ̀ náà dà wọ́n náà máa pé èmi Silifatu aya Ajadi kọ́ fà á. kọ́ tiẹ̀ náà kó fi máa dá tiẹ̀ kọ́ rẹ̀. kọ́ tiẹ̀ náà kọ́ dá tiẹ̀ náà fún ara rẹ̀ gbogbo wákà rẹ̀ yóò dá kọ́kọ́ ẹ̀. a ní sì máa wí fún yín náà gbogbo òde tó ń bá ń lọ ẹ má wà bẹ́ẹ̀ gbogbo ilẹ̀ tí múra yìí ọkọ rẹ̀ ní bá wí. bẹ́ẹ̀ni láàrin àwọn èèyàn ń kọ̀ rẹ̀ ti ọkọ ẹnu. bàbá kí ni sẹ́yìn pé màá sọ fún ẹ̀ ṣe gbìyànjú. bí màá sọ pé ẹ̀ ṣe gbìyànjú ní ẹ̀ ṣe gbìyànjú. ẹ̀yin náà ẹ̀wọ̀n tẹ̀sí ẹ̀yin náà ẹ̀wọ̀n tẹ̀sí ní. lẹ́ ń dà lẹ́nu. wọn kó kóòkì méjì kalẹ̀ ẹ̀sìn mú méjèèjì ta. ìgbà tó bá lè mú. ọkọ wa ni ebi wọn sì kó sí àwọn adigun mọ̀mọ́mọ́mọ́kún bá ẹ̀wọ̀n tẹ́ ẹ jókòó sí. bó ti ẹ̀ wí náà ilé ló ti wí. ilé ló ti wá wí kì í ṣe pé wàá kọ̀ rẹ̀ ti ọkọ rẹ̀ láàrin patí tẹ́ ẹ lọ láàrin òde tẹ́ ẹ lọ. ilé ẹ bá dijọ́ mi tẹ́ bá méjèèjì náà rẹ̀ fẹ́ mọ ẹ wà pọ̀ ọmọ àkàpẹ́ mélèé ìdánù bá mi nílé. ẹ wá sí kínní wọ́n ń wò yín ẹ̀dá ẹ sí kejì ẹni ẹ sì jókòó tì méjì wọn kó wájú tiẹ̀ náà ẹyọ kan tiẹ̀ náà kọ́dà kò mú ní ìdajì tó fi délẹ̀. èmi ajaru kí aya Sulemana. ọlọmọsà kẹyà náà ọlọmọsà kẹkọọ gẹ nọmba wa yáfẹ.